2, Hello? 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 Wa alaikum wa barakatuh. Hello. Ṣẹ̀wá jẹ́ nídùn àwọn mo fẹ́ bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni èmi náà mo ń sọ̀rọ̀. Ṣé rí Abdulrasheed Gbangba títí máa ń bá yín sọ̀rọ̀. Ṣé gbogbo àwọn Adébísí tẹ̀ ń sọ yìí? Bẹ́ẹ̀ni. Àwọn yìí ń wá tí wọ́n jẹ ni. Gbogbo àwọn yìí ń wá tí wọ́n jẹ ni. Wallahi ọ̀tún tààrọ̀ bolè káàbà. Òun gẹ́gẹ́ sì mọ̀ pábò sí lòun sí. Aládùn tó sì ń sọ. Mi ò kọ́ ti ààbò. Àwí tó pè yẹn ṣẹ́gbọ́n tó sọ ó lóun àfa Abdulrasheed Gbangba pé àwọn Adébísí yẹn tí wọ́n jẹ ni wọ́n wà bí ìgbà pé mufti sanwó fún wa ká máa ṣiṣẹ́ wọ́n pọ̀ tó máa ń sọ̀rọ̀ yẹn o mo kàn fẹ́ fi lè ṣe scapegoat yìí o èmi Daud Adébísí Adu Quran lọ́wọ́ mi mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run àti ọjọ́ tí ó kù èmi àtọlọ́run nínú sàárè tí ò ní sẹ́ni kankan bẹ̀ kò síbi tí mufti ti pè mí jókòó báyìí tá a sọ pé yá máa bá mi bú lágbájá táwa sanwó fún mi lórí ẹ̀rí láyé kò ṣẹlẹ̀ rí tó bá ṣẹlẹ̀ ìbínú Ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin kó bá mi ṣùgbọ́n Abdulrasheed àbíkílò porúkọ ẹ̀ Gbangba tó bá bọ́ síta padà kó wá túbá lórí nǹkan tó sọ yẹn pé o mọ̀ pé bó ṣe rí nìyẹn o ní kó ìyọ́nú Ọlọ́run láyé ń bí àti lọ́jọ́ ìdájọ́ àfi tó bá bọ́ta kó wá túbá tàbí tó bá lè bọ́ta kó wá túbá kó bọ́ta kó wá sọ pé kó bọ́ síta gbangba kó tàn fídíò báyìí ni o tó bọ́ síta gbangba pé lọ́jọ́ báyìí mo ní ẹ̀ǹkántà pẹ̀lú mufti bóyá wọ́n ti lọ ní jìbìtì rí ni o bóyá wọ́n ti ṣàìdá sí ẹ rí ni o tó bá ti nírú yẹn o wà justify pẹ̀lú nǹkan tó ń sọ ṣùgbọ́n tó o bá ní àti ìwọ àti gbogbo tó bá jáde lára ẹ ní kò ìyọ́nú Ọlọ́run àfi tó bá túbà mo ègún mo ń gé fún ẹyà o olórí burúkú nìyí ebo ni mo gbogbo nǹkan tá à ń ṣe yìí inú mufti ó dùn òótọ́ ni mò ń sọ fún ẹ wọn kàn ní nǹkan tó lè ṣe fún wa tó bá ní nǹkan tó lè ṣe fún èmi ò tiẹ̀ ń gbọ́rọ̀ torí bá àwọn kan náà ràn mí iṣẹ́ láti ilẹ̀ tá máa sọ fún mi pé kí n stop mi ní stop inú wọn ò dùn jẹ́ sọ fún ẹ ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́ mìtì wọn in tó jẹ́ kí ìfẹ́ wọn tó wá ga sí lẹ́mìí mi tí mo fi lọ́ fún wọn jù ní pé ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ mìtì wọn mo wá dá ọ̀rọ̀ yàyálẹ̀ bàbá Kánò yẹn mo fẹ́ ká máa sọ fún pé ọjọ́ kan báyìí ó ṣe kan báyìí náà ọjọ́ kan báyìí ó ṣe kan báyìí nǹkan tẹ́mi ní expect nìyẹn wọ́n ní wàláhì ọmọ ìyá wa ni wọ́n sọ pé kò síbi tá a tì wọ́n sí àdúrà ní ẹja máa sì fún wọn lójú àwọn èèyàn tájọ wà ń bẹ̀ ẹja máa ṣàdúrà fún wọn ni ọmọ ìyá wa ni wọn torí Ọlọ́run wọn tún mọ kọ́ọ̀bù wa pé ẹ ṣe sùúrù òun làwa fi gbà pé ẹni Ọlọ́run gidi ni bàbá yẹn olórí ibú lẹ́yìn ẹ̀yàn ṣèyàn rí ìwọ wá bọ́ta wá ń parọ́ mọ́ mi pé o ò ní kó ìyọ́nú Ọlọ́run mọ́ láyé àti ìwọ àti gbogbo ọmọ tó bá bí àfi tó bá bọ́ta tó bá wá tún bá lókù ẹ̀yin olórí burúkú ìjámọ̀ gbọ́ra dáadáa tó ń sọ. Salaam alaikum. Alaikum salam. Haji Ridwan, why are you bothering yourself into that? Mo fẹ́ ká yé rí irú àtàbòsí ẹ̀ ni. Ṣé rí nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀? Nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé number one náà bọ̀bọ́ yẹn kò mọ bí àwọn ní linguistic method máa ń lo language. Ẹ sọ̀rọ̀ pé ẹ sọ̀rọ̀ ẹ̀rí òun wá sọ pé wọ́n á lò as a case study. Kí ni ìtumọ̀ case study? Ẹ̀rí tí mi bẹ́ẹ̀ bá fà ní ìwé ìsìlámù lórí yẹn ni. Àmọ́ yóò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tí mufti gẹ́gẹ́ ń búra. Ó ti gbàgbé pé case study jẹ́ ẹ̀rí náà ń pè ní case study kò mọ̀ pé reference ní case study. So reference tá a bá sì ti lo reference ẹ̀rí ni. Kò yé ni. Ó ṣe bí ẹni tó mọ̀wé. Number two ni pé number two ìwé ò ní wèrè ẹ mọ̀ ṣe èmi tẹ́mi jẹ́ teacher ṣe irú ẹ̀ so number. Teacher mo láyọ̀ láti sọ fún ọ pé elementary teacher ni ẹ elementary teacher wà láìpẹ́ really one ìwọ kọ́ ni mò ń dá lóhùn mọ́ báyìí gbọ̀gbọ́n tó pè é wọlé yẹn ni òun náà lè ṣàǹfààní lára nǹkan tá à ń sọ yìí ká kí n jọ lecture ẹ̀ méjèèjì pọ̀
tó dàbí pé orí ẹ̀ ò pé sórí nǹkan tó ń pè ní reference òun ni wọ́n máa ń lò láti validate legitimacy evidence nǹkan tó ń pè ní reference nìyẹn mi mọ bí mo ṣe lè explain ẹ̀ dáadáa tó lè reference in a nutshell reference mean consultation pé kọ́ báyìí ṣé báyìí ló ṣe yẹ kó lọ ṣé báyìí nǹkan tó ń pè ní reference nìyẹn ṣé wàá rí nǹkan tó ń pè ní evidence òun náà máa ń lò láti refute or kó validate claim ẹ̀ kó fi validate claim ẹ̀ àbí kó fi refute ẹ̀ pé yín tí lágbájá ń sọ nípa mi kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí ó mẹ́rin ẹ̀ wá tàbí tí lágbájá ń sọ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀rí ẹ̀rí bó náà pè ní reference ni pé kíní yìí nígbà báyìí ó dẹ̀ rí báyìí ẹ gbọ́ ẹwọ ilé náà kẹ́ fi consultation lásán náà pè ní reference orí yìí ṣe wá kú báyìí subhanallah. wọ́n tún wá ní pé níjọ́ tí mufti ń búra mufti ọmọ sọ pé òun ò fàdó sí wọn lápò. hello. bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yìí. tí mufti sọ ni wípé tí mufti sọ ni tí ń sọ ni pé òun ọmọ ń pa àárẹ̀ wọn bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ nípa àdó. àbí wọ́n sì bẹ̀rẹ̀. ọ̀pọ̀ tó ń sọ̀rọ̀ yìí mo mọ̀ expose ignorance gbogbo yín sí ayé káyé rí yín bẹ́ẹ̀ ṣe rí ni o inú ẹ bù gan ìwọ bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yẹn tó bá gbọ́ kínní bóyá kó comment lórí fídíò yìí tó bá ti rí èmi Adó Adébísí sọ pé inú ẹ bù òróòrùn sá bàbá Mùdírù wọ́n sọ pé káwọn tó kúrò nílé lọ sí patí tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ nǹkan kan ò ṣe àwọn dá pé gbogbo alárí fídíò yẹn nǹkan kan ò ṣe àwọn kò rẹ àwọn ohun tí tọmọkùnrin tó wọ́gbọ́n ó ṣàwájókòó sẹ́gbẹ́ àwọn tó fi fàdó sáwọn lápò báwọn ṣe ń sọ̀rọ̀ báyìí làákàyè àwọn kan lọ ni meaning that làákàyè àdó yẹn ló jẹ́ kí làákàyè lọ fine ṣùwárí ẹ̀yin ayé ti mọ tẹ́ ẹ fẹ́ fọ̀rọ̀ àdó ṣe pẹ̀fẹ́ fi ba mufti lórúkọ jẹ́ wọ́n torí pé anything that has to do with àdó kò ṣẹlẹ̀ nínú sí ìyẹn kò tiẹ̀ ṣẹlẹ̀ rárá èmi lẹ́fídẹ́nsì tẹ́lẹ̀ fi lè sọ pé kò ṣẹlẹ̀ mo kàn fẹ́ kẹ́ push me to the wall kí n tó wá gbéjà torí mo ti prepare gbogbo ẹ̀ fún Ridwan yìí mo fi ìkórè ẹ̀ pé jù báyìí lọ mo fi ìkórè náà ti lọ gádà gbogbo àwọn information àsìkò tiẹ̀ ní nǹkan kan lórí ìwọ náà wàá gbé evidence tọ̀dọ̀ tiẹ̀ náà jáde pé ó ṣẹlẹ̀ ká fi lè mọ ẹni tó ń parọ́ náà wá bóyá ẹ̀yin lẹ ń parọ́ bóyá wà ní ìwọ sọ pé kí mufti wá wọn sọ pé wọn sọ̀rọ̀ ń pàdú kí ni wọ́n fẹ́ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ tí kò tiẹ̀ sí ìyẹn ò tiẹ̀ hápùn rárá ṣé káwa máa rò lórí ni ẹ̀yin lẹ máa ń parọ́ ẹ̀yin ló nírọ́ lẹ lọ ro nǹkan lórí lẹ gbé wá kí wàá lẹ fẹ́ ká máa sọ but n tí wọ́n fẹ́ fi táàgì wọn ni pé àwọn náà fà rẹ̀ ṣe Mùdírù wọ́n lẹ ti búra lórí ẹ̀ kí wàá lọ fẹ́ ká máa sọ ẹ ponú gan o wàláhì tàláhì ẹ ponú gan ó yẹ kẹ́ ẹ gba lọ́ọ̀yà tẹ bá rẹ tó burú jù yín lọ ó yẹ kẹ́ ẹ lọ tì mọ́lé ni pé eléyìí tún gọ́jù wá lọ ẹ bá wa fi pamọ́ táàtù fi rẹ́ lómi tó tún gọ́jù náà lọ ẹ̀yin ọ̀dẹ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé kí ló padà fa tí mufti àti Saheed Shittu fi padà dọ̀rẹ́ ọlá burú lọ́tọ́jọ́ ṣe ní ìlú. ṣe rí pé lórí burúkú ni bọ̀bọ̀ yìí ó ní kí ló padà fa tí Saheed Shittu àti mufti ti dọ̀rẹ́ ibo náà ti dọ̀rẹ́ àfa Saheed Shittu kan lọ bẹ̀ lẹ́ẹ̀kan péré àfa wa làfa Saheed Shittu brọ́dà wa dáadáa olólùfẹ́ wa wọ́n kàn lọ bẹ̀ wọ́n lọ gbọ́ lecture mufti dẹ̀ bá wọn sọ̀rọ̀ ṣe bí nǹkan tẹ́ fi táàgì mufti ní pé wọ́n fẹ́ ṣe kinní náà nìyẹn ibo ló ti wá padà rí àfa Saheed Shittu láti ìjọ yẹn tó fi dè ní tá máa sọ̀rọ̀ bóyá níbi òkú ìyá àfa wa Dr. Al-Fulani wọn ti padà sọ kankan wọn pera wọn lórí fóònù wọn pera wọn ríra wọn ó ní ó láburú tí wọ́n jọ ṣe ni ìwọ bọ̀bọ̀ yìí tó máa fi jáde láyé ó ní kọ ìyọnu Ọlọ́run wọlá agbára tó ń bẹnu Al-Qur'an yìí àfi tó bá yẹ pé gbogbo ohun tó ń sọ òdodo ni tó bá yẹ pé rọ́lọ́ ń pa àfi tó bá jáde tó wá túbà ó tún lè wá justify tó bá jáde báyìí tó mú evidence jáde pé lọ́jọ́ báyìí nǹkan báyìí ni bàbá mufti ṣe fún mi lọ́jọ́ báyìí nǹkan báyìí ni bàbá mufti ṣe fún mi ó tún wá justify bẹ́ẹ̀ bọ̀ tó bá rí mú jáde gbogbo ó fojú sunkún gbogbo àwọn ọmọ tó jáde lára ẹni ó ní kó ìyọnu Ọlọ́run tó fi jáde láyé olórí burúkú ni yín a mọ̀ yín dáadáa a mọ̀ ìwà tó wà lọ́wọ́ yín ẹ̀yin kọ́ ni
sórí mufti tágẹ́ẹ̀tì yín ni pé tí bàbá wa ti sọ̀rọ̀ yẹn náà wẹ̀ báyìí àwọn alùsùn náà wọ́n kàn gbé ni wọ́n kàn mọ́ gbé káàkiri àwọn ni wọ́n fẹ́ gbọ́rọ̀ àdó wọ́n kàn mọ́ gbé káàkiri ní ìtẹ́ ẹ̀mọ́ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn lásán ló káwọn alùsùn náà lára láti jọ tí bàbá mufti ti jáde báyìí tí wọ́n ti apologize pé ní táwọn sọ àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ àwọn ti tẹ̀lé yín o kọ́lọ́n foríjà wọn o láti jẹ́ ìlànà tuntun náà ṣé tó bá ní ẹnìkan tí àfáàsà yìí ti tù fún tó bájá jù láyé tí wọ́n gbórúkọ ẹ̀ jáde jù láyé ṣẹ́nìkan wà tó ju ti mufti lọ ni nígbà tó dẹ̀ jẹ́ pé mufti ti jáde wọ́n tọrọ àforíjì ìjà kí wọ́n ní wọ́n tún fẹ́ mọ́ báwọn jà nígbà táwọn ò ṣèyàn bíi ti yín so ẹ ti rò nígbà tẹ́ ẹ ti wá rí kò rí bẹ́ẹ̀ ṣe rí torí pé ọlọ́run ti gbọ́n mufti ọlọ́run ló kọ̀ǹtúrò ayé ẹ̀ ọlọ́run sọ pé ó yá lọ túbá before that thing mufti ti wá bọ́ síta ó ti wá lọ túbá ìkò wá jẹ́ kí irọ́ tẹ́ fẹ́ pamọ́ wọn kó wúlò mọ́ nígbà tẹ́yìn wá parọ́ yẹn tí bàbá wá parọ́ yẹn so kò wá wúlò mọ́ àwọn alùsùn náà tẹ ti tágẹ́tì pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ bá yín gbé káàkiri àwọn alùsùn náà ti wá wọ́n pé lágbájá ti túbà kò sí tó kàn wá ń pẹ̀ mọ́ Ridwan yìí náà ló tún padà jáde ló sọ pé òun wá disappointed àwọn alùsùn náà alábòsí ni wọ́n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ àdó ẹni tó ń sọ̀rọ̀ lọ́jọ́ sí pé kíní ó ti túbà kí wá ní ká tó máa bá fà lọ kí lẹ fi pé ká tó máa bá fà so ti pé tágẹ́tì yín ó fail olórí burúkú ni yín a mọ̀ yín dáadáa èmi mo mọ̀ yín dáadáa ẹ̀yà tó gbọ́n náà àwọn brọ́dà wa tó tún pè. Assalamualaikum abalada. Assalamualaikum Sheikh. Wa alaikum salaam. Ṣé eléyìí kọ́ lẹ fi ń ṣe program o? Ṣé eléyìí kọ́ lẹ fi ń ṣe program? Òun kọ́ àwọn èèyàn ń gbọ́ yín dáadáa. Àtọ̀ ṣe rí kò sí Assalamualaikum. Kò sí ẹni tí ó fẹ́ kò sẹ́ni tó fẹ́ defend mufti. La ilaha illallah. Tí wọn ò ní ṣe àbòsí. Wàláhì. Lórí kẹ́sì kò sónítọ̀hún. Mi ò tiẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ àdìsí mo tiẹ̀ lèmi ti báyìí ni mo rò pé bóyá ọ̀rọ̀ àdìsí lẹ tiẹ̀ sọ ni. Mi mọ̀ pé ọ̀rọ̀ àdó lẹ̀ ń sọ. Kò sẹ́nibọ́dì tó fẹ́ defend mufti níbẹ̀. Brother ti wà làwọn méjèèjì. Pẹ̀lú nǹkan tí brother yìí sọ ní ìsìn lẹ́yìn rẹ̀ gbogbo ìta àti sọ lẹ́yìn àti sọ sẹ́yìn ìwé la fi ṣàbòsí bẹ́ẹ̀ torí ẹ̀ la fi gbé wá sójú ayé àbòsí dà ń bẹ̀ ẹ̀yin lẹ́ ń ṣàbòsí bọ́ọ̀tà kó wá sọ tó bá nǹkan báyìí ni bàbá yìí ti ṣe fún mi rí o àbẹ́mi àdó Adébísí mo ṣe fún ẹ rí o ló fi ń bà mí lórúkọ jẹ́ mú bọ́ọ̀tà kó wá sọ tàbí bàbá yẹn o nǹkan báyìí ló ti ṣe fún mi rí o àbòsí báyìí ló ṣe fún mi rí o bọ́ọ̀tà kó wá sọ àní nǹkan tẹ́ fàdó target láti sọ yẹn ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ àdó tẹ́ ẹ bá sọ̀rọ̀ rẹ̀ kò ní í dùn ní táwọn èèyàn fẹ́ gbọ́ táwọn alùsùn náà fẹ́ gbọ́ nìyẹn rísì tẹ́ fi ń sọ nìyẹn kò ṣẹlẹ̀ ẹ wá ní kó máa sọ̀rọ̀ ń pẹ̀ kí ni kó máa sọ ń pa ẹ̀ alábòsí ni. tí wàá yẹn máa lọ náà ni káàrò tọrọ báyìí ká má lè sọ. èní ni mú fún tí wàá di ọmọ ìyá tiẹ̀ tó rẹ̀ pẹ́rẹ́ ní alùsùn náà wá jẹ́ máa ṣé lóòótọ́. so Ridwan lójú ẹ̀ ń sìn tí èèyàn bá ti jẹ́ alùsùn náà wal jamaa kò gbọdọ̀ bá ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mi ṣe mọ́ ṣe tó ń ro nìyẹn so oní ìní ni mufti wa dọmọ ìyá tiẹ̀ o sì péré ní alùsùn náà wal jamaa so orí pò ní làákàyè lórí so tí wọ́n bá ti jẹ́ alùsùn náà gbọdọ̀ bá mùsùlùmí mi ṣe mi ò lè bá Tìjàníyà ṣe mi ò lè bá Kọ̀dìríyà ṣe àfi alùsùn náà nìkan sórí ilé ayé ẹ̀ bó ṣe so ti rí pé ọ̀tọ̀ lè ròyìn Tìjàníyà àlejò dàpọ̀ ṣe bí nǹkan tó bá gbé dání tí ò bá ìsìláàmù lọ ṣe bó ńlá sọ fún pé kó jùlẹ̀ tí ẹ máa jẹ́ Kọ̀dìríyà ṣe bí tó máa ń ṣe tí ò bá ìsìláàmù mu ṣe bó ńlá sọ pé kó gbé jùlẹ̀ ẹni tó bá ń ṣe bídíà á sọ fún pé bídíà ni tó ń ṣe eléyìí tó ń ṣe sírù ni eléyìí tó ń ṣe kúfùrù ni á sọ fún tó bá gbọ́ afilẹ̀ tí ò bá dẹ̀ gbọ́ wàhálà tẹ àtọ́lọ́ àwọn ọmọ kọ̀ntínú láti máa sọ fún ṣé dandan wá ní ká wá máa bá sọ̀tá mi gbọ́dọ̀ bá wọn ṣe wá ní mo dẹ̀ pera mi ní alùsùn náà wal jamaa sotiri alẹ́ èmi mọ̀ yín dáadáa àwọn bàbá mufti yẹn àtàwọn sáìdì wọn àwọn náà àwọn ò mọ̀ yín èmi mo understand yín látòkè délẹ̀ báyìí mo máa ń tẹ̀lé sí ẹ̀yà tó gbọ́ náà àwọn kọ́lá tó tún pè. ṣe rí gẹ́gẹ́ bí èmi as a person mo máa ń sọ kinní kan fáwọn èèyàn a lot of things tí a máa ń argue about nínú Islam we have to come to reality wípé we are in the modern age. No. Some things are best fight or best explained in the court of law. Left to me, àti party A, àti party B, they should approach the court of law with their evidence.
nǹkan tó lè yanjú ọ̀rọ̀ ṣé tábà kan para ẹ bóyá ọmọ kéwò fẹ́ gbà fà lọ́kọ̀ gbogbo kíní ìyá kan tán ra wa. irọ́ tó tẹ̀ wá nílẹ̀ yìí ọ̀rọ̀ tó tẹ̀ wá nílẹ̀ yìí tó mú mi wá sọ̀rọ̀ lé ní again it's not about court or whatever court. That one is just self something. Some feel like going to court. Okay. Let them go to court. That's not a problem to me. I don't give a damn. I don't care, right? But the fact is that Kenny come out jáde come out sọ pé mi ṣe àbòsí lórí ọ̀rọ̀ yẹn. Ǹdẹ́ mi careful nìyẹn. Ló fà tẹ́mi ṣe ń bèèrè lọ́wọ́ pé kí ni àbòsí tí mo ṣe? Ṣé mi ò pè mí? Ṣé mi pè Mudiru? Ṣé mi pè àwọn tí Mudiru mention ni? Ṣé mi pè ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan ni? Kí l'àbòsí tó wà ńbẹ̀ gangan? Ǹdẹ́ mi sọ nìyẹn. Wọ́n fẹ́ lọ kọ́ ti yẹn kọ́ lọ́rọ̀ yẹn mi ò tẹ̀ rí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ but ń pé mo ti wá mo ti fẹ́ sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ Adébísí ti pẹ́ but mo kàn pẹ́ǹdì ẹ̀ pé mi tí ní táìmù tí ẹ̀ ń sìn sì máa pariwo ẹnu ẹ̀ lọ́nà you understand so that's why. So torí point mi fẹ́ bọ̀ dress nìyẹn the best way tó lè yanjú ọ̀rọ̀ yẹn is the two parties to approach the law court. I mean it's a choice. They should go with their evidence. It's a choice. But Mudiru. Madam Mudiru, àwọn ní táìmù gbà ń gbéyàn lọ ilé ẹjọ́ whatever. Ẹni tó accuse tó bá fẹ́ lọ ilé ẹjọ́ gbà go ahead. Regardless, ẹni tó kì í ṣe bẹ́ẹ̀ yẹn ni law court ṣe work. Al-bayyinatu ala man idda'a wal yaminu ala man ankara. So ẹni téèyàn bá allege nínú òfin tọ́lọ́run gan. Bí àdìsá náà yẹn ẹni tó bá allege wọ́n ló máa sue ẹni yẹn sí court. Mo mọ̀ pé lágbájá ṣe báyìí fún mi lágbájá ṣe nǹkan báyìí. Wọ́n lè máa kí ṣe lọ́dọ̀ kó ṣe lọ́dọ̀ kó tọ̀ ń gbé lọ court kì í ṣe lọ́dọ̀ ṣe ń gbọ́ mi ẹni sùúrù ẹbí kéwúlẹ̀. Really wa broda tó pè yìí broda Sulaiman ní orúkọ wọn ní Sulaiman lórúkọ wọn. Wọ́n fẹ́ gbẹ̀mí Ridwan òní ní tí ẹ̀rọ pé bàbá Mudiru ráyè láti gbé anybody lọ sí court fúnra wọn náà jáde náà sọ pé tó bá bà wọn lórúkọ jẹ́ àwọn ò gbé lọ court. Wọ́n sọ̀nà wọ́n lẹ́nu tó bá defame àwọn ò gbé lọ court. Kí ló tẹ̀ ń parọ́ sábòsí náà ló mú òun dárò tó báyìí. Ridwan bẹ̀rù Ọlọ́run bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ o. A kàn ń pè yín sákèésì ní àárẹ̀tì ẹni kankan lónìí. Ọlọ́run tún yín ṣe Ọlọ́run tún àwa náà ṣe. Allah sees my heart. Wàláyí mi ò ṣàbòsí kankan lórí ọ̀rọ̀ mi ò lè take side anybody. Mo kàn feel pé ẹ ṣe dáadáa tó torí pé Mufti ò sọ̀rọ̀ wọn sọ kankan pẹ̀ yẹn o ti wá conclude nínú mind ẹ pé òótọ́ ni wọ́n ṣe tí wọ́n sọ yẹn wọ́n lè má àti pé ní tí ò ṣẹlẹ̀ rárá kí ló fẹ́ kí wọ́n sọ lórí ẹ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ kan tẹ́wọ́n tẹ̀yìn kalẹ̀ báyìí pọ́ lọ́wọ́ apá yóò ní ṣe gbé ẹ̀sìn ò ní ṣe gbé yóò kọ ẹ̀yìn àtọ́lọ́run ẹlẹ́dàá yín nìkan nínú sáré Ọlọ́run ṣe rọrùn fún yín Ọlọ́run ṣe rọrùn fáwọn náà àwọn bàbá méjèèjì Ọlọ́run tún àárín wọn ṣe bàbá wa àgbà Ọlọ́run bá lékè ọlá yóò fún wọn lálàáfíà tọkàn àti tara ẹ̀yin ọmọ tẹ̀lé wọn náà Ọlọ́run dorí yín ó pé níta sọ nìyẹn ọlá aláhàwọlá wàlá quwwata illa billah.